adájọ́ mọ́tàsí asọ̀rọ̀mọ́yẹ̀ bó bá sọnù ẹ̀jẹ̀ awárú wọn. èmi náà ni mo ṣèlérí pé lágbára Ọlọ́run orí kẹwàá láti tẹ̀ síwájú nínú ìwé táǹkà lọ́wọ́ àjàlọ́lẹ́rù lílé tó túmọ̀ sí pé kò sí ní tó níbẹ̀rẹ̀ tí kì í lópin gbogbo tó bá ti níwájú a sì lẹ́yìn. ìsà ìwé ìtàn ọ̀hún ó ti ń pẹ́kì díẹ̀díẹ̀ àbí kí n sọ pé ó ti pẹ́kì gan torí pé orí tó gbẹ̀yìn nínú ìwé náà ni mo fẹ́ kàyé àkọlé èyí tí mo pè ní àjàlọ́lẹ́rù. ẹ̀yọ́ àwa nǹkan fìdílé ṣùgbọ́n kí n tó tẹ̀ síwájú ẹ jẹ́ kí n máa sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ń pè àwọn ìwé yìí báwo lè ṣe ń gbádùn rẹ̀ sí pàápàá eléyìí tá a fẹ́ kà tán lásìkò yìí bó lè ṣe gbádùn rẹ̀ sí ẹ jẹ́ ká mọ̀ ní comment section àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ ẹ sì má gbàgbé láti subscribe sí channel yìí bákan náà ẹ má gbàgbé kù iṣẹ́ ní mórí iṣẹ́ yá ọ̀tún wẹ̀ òsì òsì wẹ̀ ọ̀tún lọ́wọ́ fi mọ́ lílé tó túmọ̀ sí pé ẹ dákun ẹ máa bá wa share àwọn kìíní ohun tó da ò sí fẹ́ nìkan kọ́pọ̀lọpọ̀ èèyàn ó lè mọ̀ nípa rẹ̀ àti pàápàá kọ́pọ̀lọpọ̀ èèyàn ó lè jẹ̀gbádùn rẹ̀ àti pàápàá kó lè gbé èdè àti àṣà Yorùbá lárugẹ láì dènà pẹnu ẹja wá pèrè fìdítẹ̀ ká tẹ̀ síwájú ìwé ọ̀hún àbí kí n sọ wípé ká fẹnu ọkọ̀ ìtàn ọ̀hún gúnlẹ̀. àjàlọ́lẹ́rù àkọlé tí ń bẹ lórí kẹwàá lápàdé jókòó lórí àga aláṣọ aláfẹ̀yìntì nípàlọ́ rẹ̀ ní ìdí aró ó ń mu sìgá àpòpọ̀ obì kan tí wọ́n ti là ṣùgbọ́n tí wọn ò tí ì yọ ẹ̀yìn obì kankan nínú rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ̀ ó ẹ̀sẹ̀ wẹ̀ tán ni ó sì wà nílọ́dí kò fọkàn sí iṣẹ́ kankan láti ṣe láàárọ̀ ọjọ́ náà kò sì tí ì fẹ́ padà sóko ó fẹ́ sinmi díẹ̀ nílé náà ìdí tó fi lọ aṣọ àránmọ́dé láàárọ̀ yìí nìyẹn ó mu sìgá ó yọ ẹyọ obì kan ó gbé èpo rẹ̀ ó là á ó sì sọ odidi awẹ́ kan sẹ́nu ó mú ìwé ìròyìn tí dàdá bá rà ó ń kà á sínú Angelina jókòó tí ó ń dúgbà dáadáa tán ó ń dúpẹ́ sá bí lápàdé ò ti wọ ọ̀dọ̀ rẹ̀ tàbí kí ó yà sí i tó yìí ó ń kúnlẹ̀ ó ń dìde ní sá tí ó sọ pé ní mẹ́sàn-án mẹ́wàá Angelina nìkan ń dá rẹ́rìn ayọ̀ bínú rẹ̀ ti dùn tó lápàdé tó jókòó tì í mu sìgá fò rédíò ń ké tantan obìnrin kan wọlé ó kí lápàdé káàárọ̀ lápàdé dá lóhùn ó kì í ó sì rán lọ́kà ní ọbẹ̀ gbẹ̀gìrì ló ń fẹ́ fi jẹ́ ó sì ní kí ó ra pọ̀nmọ́ àti sàkì àti ẹ̀dùn ẹran sí i rédíò bẹ̀rẹ̀ ìròyìn rẹ̀ ó ní èyí ni ìròyìn wàárọ̀ yìí tó ń dé sétí gbọ̀nyìn láti Ìbàdàn àwọn ọlọ́pàá rí oko igbó kan ní Ìkìrìkú lẹ́bàá èyí lánàá wọ́n sì ti kó àwọn èèyàn mẹ́rin tí wọ́n rò pé ó lè ràn àwọn lọ́wọ́ nínú ìwádìí ọ̀rọ̀ oko náà mọ́tò ọlọ́pàá mẹ́ta ló lọ sí Ìkìrìkú lánàá ìjà sì sọ lọ́hùn ńgbà tí àwọn ọlọ́pàá fẹ́ mú àwọn arúfin náà àwọn arúfin mẹ́ta ló farapa ṣùgbọ́n ọlọ́pàá kankan ò gbọ́gbẹ́ ẹ̀ wọ́n ti àwọn mẹ́rẹ̀ẹ̀rin mọ́lé nítorí ọ̀rọ̀ náà Agodi ni oníròyìn wa sọ pé ni wọ́n tì wọ́n mọ́ látàná wọ́n fojú ba ilé ẹjọ́ láàárọ̀ yìí lápàdé ní Angelina ọ̀rọ̀ àná nìyẹn o òun náà sì ni mò ń kà nínú ìwé ìròyìn Aláròyé Ìbàdàn yìí jẹ́ kí n kà á sókè kọ́ gbọ́ lánàá yìí ni àwọn ọlọ́pàá kó mọ́tò mẹ́fà lọ sí Ìkìrìkú láti lọ kó àwọn kan tí wọ́n dáko gbó sí ìlú náà àwọn mẹ́jọ ni ọlọ́pàá rí kó níbi tí wọ́n ti ń gbin igbó lọ́wọ́ lóko náà kí wọ́n tó rí wọn kó àwọn ọ̀daràn náà fa ìbọn yọ wọ́n sì bẹ̀rẹ̀ sí yin ìbọn sí àwọn ọlọ́pàá oníròyìn wa sọ pé àwọn ọ̀daràn méje ló farapa bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá mẹ́rin náà ló farapa méjì nínú àwọn ọ̀daràn tọgbọgbẹ́ náà wà ní bí yóò kú bí ó yè báyìí ní ilé ìwòsàn Adé Ọ̀yọ́ inú agbọ̀n ni àwọn ọlọ́pàá ti bá igbó tí wọ́n tàkù agbọ̀n náà sì jẹ́ 13 tí ó kún bámúbámú oko igbó titun tí wọ́n sì gbìn fẹ́rẹ̀ tó tóbi tó ìlú Ìbàdàn àwọn ọlọ́pàá sọ fún wa pé àwọn fura pé ńgbà tí àwọn súnmọ́ oko igbó yìí díẹ̀ nínú àwọn arúfin náà rí àwọn wọ́n sì sá lọ mọ́ àwọn lọ́wọ́ ìwádìí ń lọ lọ́wọ́ láti mú àwọn tó sá lọ wọn yìí ńgbà tí lápàdé dákẹ́ Angelina ní ṣé èyí tí rédíò ń sọ ni Aláròyé Ìbàdàn ròyìn yìí àbí òmíràn èwo ni ká wá gbàgbọ́ ti rédíò ni àbí tìwé ìròyìn mélòó wá ni àwọn ọ̀daràn náà ọ̀tọ̀ níye tí rédíò pé ọ̀tọ̀ níye tí ìwé ìròyìn wí èwo ni ká gbàgbọ́ lápàdé ní bọ́rọ̀ ti rí lórí yẹn bọ́rọ̀ ti rí lówí yẹn èwo ló ṣe é gbàgbọ́ nínú rédíò àti ìwé ìròyìn ẹni tí ń gbọ́ rédíò àtẹni tí ń ka ìwé ìròyìn ọ̀kan nǹkan nítorí àròpurọ́ kò tó ọ̀dọ̀fin ni wọ́n
àró ní abẹ́rẹ́ òun bọ́ sódò lánàá ọ̀dọ̀fín ní òun náà gbọ́ tá ló ń gbà náà kò sí òótọ́ oníkọ́bọ̀ nínú gbogbo wọn bí o bá ń fẹ́ gbọ́ òótọ́ àfi ìwé ìròyìn kan ni o lè mọ̀ ká Angelina ní ẹ tilẹ̀ gbọ́ náà kò sí ọ̀kankan nínú àwọn méjèèjì tó dárúkọ yín sínú ìwé ìròyìn sónú ìròyìn náà sí àwọn ọlọ́pàá wá rò pé àwọn lè dá àwọn ọ̀daràn mú láìsí tiyín tí ẹ ṣe níbẹ̀ ni wọ́n ṣe bí agbára àwọn ló tó bẹ́ẹ̀. wọ́n mọ̀ pé nídìí iṣẹ́ ìwádìí yìí o àjà ló lẹ́rù irọ́ ni pẹpẹ ń pa ẹrù mélòó ni pẹpẹ lè rù àjà ló lẹ́rù irọ́ ni pẹpẹ ń pa ohun tí Angelina ń sọ lọ́wọ́ tí ò tí ì parí nìyí tí Audu fi já wọlé gbùrà kọkànlẹ̀kùn ṣùgbọ́n ojú rẹ̀ lé kókó ojú rẹ̀ kò lé kókó bí ti le tẹ́lẹ̀ ó tilẹ̀ fẹ́rẹ̀ mọ rẹ́rìn bó ti ń wọlé bọ̀ Angelina wò ó ní ọlọ́pàá ni àjà ló lẹ́rù sà irọ́ ni pẹpẹ ń pa àjà ló lẹ́rù ká mọ́ tanra wa jẹ lápàdé ṣe bí ẹni pé kò gbọ́ ohun tí Angelina ń wéyè ó ní Audu mọ́ wọlé o sì kú ọjọ́ mẹ́ta ṣé ò sí nǹkan kan o amọ̀rí ọ̀ bí rédíò ti ń sọ̀rọ̀ rẹ tán lọ wọlé dé yìí ẹnu mọ̀ ríran o rédíò ní o kó àwọn ọlọ́pàá kan lọ Kìrìkú lánàá ẹ sì rí àwọn ọ̀daràn kó lọ́hún bí ọmọ yọyọ orí mi wú Audu ó dàbí kí n tún padà sídìí iṣẹ́ ọlọ́pàá wọ́n ròyìn pé ẹ ṣe gudugudu méje lọ́hún iṣẹ́ yín ṣẹ̀ṣẹ̀ wá yanjú báyìí ni gbogbo ayé ni yọ̀wá máa yìnyín lónìí ẹ sì tún jẹ́ kí kakí ó wù mí wọ̀ n bá sì tún wọ sí ọlọ́pàá o ṣùgbọ́n tọwọ́ mi náà ni kì í jẹ́ kí tẹ̀rẹ̀ kí ó kó náà ṣùgbọ́n o bẹ́ẹ̀ bá Audu ní lápàdé mọ́tò fi wá sí yẹ̀yẹ́ o tún gbé bọ̀ lápàdé ní yẹ̀yẹ́ kẹ̀ àlórí mi wú sébégbé ẹni bá jóore orí àmọ́ yá ni iṣẹ́ tẹ́ wá ṣe lánàá kò wá wú mi lórí wí Audu ní ó ya èmi náà lẹ́nu ó jọ mí lójú ṣùgbọ́n irú nǹkan tí ìfọwọ́sowọ́pọ̀ lè fà nìyẹn bẹ́yìn aráàlú bá ń bá wa ṣiṣẹ́ bí wọ́n ti ṣe fún wa lánàá ẹrù wa kò ní wọ̀ wá lọ́rùn ju bí ó ti yẹ lọ èmi ti kọ́ ń rò pé ìwọ ti darapọ̀ pẹ̀lú àwọn arúfin ni ṣùgbọ́n tó ṣe lánàá fi òótọ́ hàn mí a ò lè gbàgbé rẹ láéláé ìgbà tí mo gbọ́ wàhálà àti apọn tí o ṣe ó jọ mí lójú pé o fi ẹ̀mí rẹ wéwu tó bẹ́ẹ̀ láti jẹ́ kí a rí àwọn arúfin náà mú rere ló ṣe fún ìlú ṣùgbọ́n ó ṣe kinní kan tí ò dára ìwọ náà mọ̀ pé ó yẹ kó o fẹjọ́ sùn wá bó o bá fura sí arúfin ni kì í ṣe pé kí o fúnra rẹ lọ máa dà wọ́n láàmú á fojú fo ìyẹn dáṣá kò sí bí a kò sí wá àwọn agbègbè yẹn tó tẹ́lẹ̀ tí a kò rí wọn mú a ti lè fún àwọn èèyàn lówó láti mọ bá wa wá wọn ṣùgbọ́n ànánù ni gbogbo owó náà jẹ́ nítorí òṣù bá ń tẹ́ ni gbogbo rẹ̀ já sí ó sì bọ́ sí pàbó pátápátá àfi ìgbà tí a wá gbọ́ pé ìwọ àti Tàfá ti dá wọn mú mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín kò sí iye owó tí mo lè fún yín tí ó tó láti dúpẹ́ fún tí ẹ ṣe ṣùgbọ́n ẹ ó máa ní ìtẹ́lọ́rùn pé ẹ ti gba ìlú lọ́wọ́ àwọn oníṣekúṣe náà wá dákun o ọ̀rẹ́ ni kò jẹ́ kájọ mọ́ ṣe báyìí o má tó di wa lọ́wọ́ mọ́ o máa ràn wá lọ́wọ́ ni o wọ́n jẹ́ ká tún jà mọ́ látòní lọ ìwájọ wà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ lápàdé dá mọ́ ẹlẹ́nu ó ní má ní mo gbọ́ ọ̀rọ̀ mọ́ ẹlẹ́nu o ṣùgbọ́n mo fẹ́ ṣe àtúnṣe kékeré kan o ìwájọ wà kọ́ ló ń jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ o mọ̀wá fún níwà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ o máa bá ọ̀rọ̀ rẹ bọ̀ Audu ní ìbáṣe ọ̀rẹ́jọ̀rẹ́ ìbáṣe mọ̀wá fún níwà kásámọ́ ti jà mọ́ ká máa sọ̀rẹ́ láti òní lọ ǹjẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ rẹ náà ni o ọ̀rọ̀ mi ọ̀pọ̀ púpọ̀ mo fẹ́ tètè máa lọ lápàdé ní ọ̀rẹ́ yín ṣòro ṣe ni ẹ lè dójú téèyàn bí ẹ ti ń ṣe ìwádìí yín nígbà mìíràn ṣùgbọ́n mo ti dàbí ẹni pé ẹ̀ ń fi làákàyè ṣiṣẹ́ díẹ̀díẹ̀ báyìí ìjáwó ò ní pọ̀ púpọ̀ mọ́ ṣùgbọ́n kí ló ní mo ṣe ní Kèrèkú o ó dàbí ẹni pé mo gbọ́ tó dárúkọ mi Audu ní aláwọn tẹ́ ẹ bá wa kó lóko gbókútà ní Kèrèkú lánàá lápàdé ní gbókútà ní Kèrèkú àbò ti wí orúkọ ọ̀rẹ́ mi Kèrèkú kọ́ nìyẹn òun kì í sì gbé ikú kankan ta ó ti ẹ̀pẹ́ tí mo ti rí i àbọ̀rẹ́ mi Kèrèkú wà nínú àwọn tẹ́ ẹ kó lánàá ìrántí ẹni òun kì í sọ ohun tó bá kan pa ẹni Ọlọ́run bí èmi fúnra mi ni ìyàn jẹ́jẹ́ bíi Tàfá mi ìgèrèpọ̀ ọmọ Láwálé ọ̀rẹ́ mi kò jẹ́ Audu ní ta ní sọ pé ọ̀rẹ́ rẹ wà nínú wọn mo ní mo wá dúpẹ́ lọ́wọ́ yín fún ìrànlọ́wọ́ tí ẹ ṣe fún wa láti rí àwọn arúfin náà mú lápàdé ní kágò ọ̀rọ̀ ni ò yéra wọn mo rò pé ọ̀rọ̀ wa ò yéra wọn mo gbọ́ ní rédíò mo sì ti kà á nínú ìwé ìròyìn pé àwọn ọlọ́pàá lọ sí Ìkìrìkú lánàá láti lọ kó àwọn ọ̀daràn kan wọ́n ní ọ̀rọ̀ náà tilẹ̀ la ìbọn títa lọ lọ́hùn tí ìbọn yẹn ni mò ń bá yín kẹ́dùn fún ṣé ìwọ ò farapa ń tiẹ̀ o tí ẹ̀ sọ fún mi náà Audu Karimu
báwo lẹ ṣe rí wọn bí ọmọ ẹ mọ́ bẹ́ẹ̀ yẹn rí nítorí wọ́n lé àtàrí àjànàkú kì í ṣẹrù ọmọdé. Àódò ní bí ẹ kò bá yọ ìbọn sí wọn ni mo yá ni ọ̀rọ̀ náà ìbá ṣeé ṣe ẹ̀yin lẹ ti ṣe gbogbo sẹ́lẹ̀ wọn ìbá sọ̀rọ̀ mù lápàdé ní Àódù. òun lálá ni nígbà wo àní nítòsí Ìkèrèkú lánàá ó wá lè gbàgbé bí lápàdé rẹ́rìn ó ní à mo máa ń tó ń ṣe ọ́ Àódù kí n má bàa bínú sí ọ pé ò ń lọ Ìkèrèkú ọ̀ sọ fún mi ni nítorí ọmọ pé mo lọ́rẹ̀ẹ́ síbẹ̀ ó sì pè mí kájọ lọ kí n má bàa bínú ló ṣe wá ń sọ kàntankàntan báyìí o gbọ́mọ rẹ wá kí mi owó ní náà ni bọ́ ọ bá mú mi lọ kí n má ra sìgá fún ọ lọ́nà ní kí n má ra sìgá fún ọ lọ́nà ní tèmi àbájọ yàdọ̀ ọ̀rẹ́ mi ni pẹ̀lú ìbá sì fún wa níyàn jẹ pẹ̀lú ògidì ẹmu Ìkèrèkú olódògbẹ́dò ǹbá tún lọ bẹ̀bẹ̀ wò láti bí 40 ọdún ǹjẹ́ wọn ò ti lómi ẹ̀rọ ń bẹ̀ báyìí ńgbà tí àwa fi wà ń bẹ̀ kí ènìyàn ó tó Àódò ni mo fọ̀rọ̀ tàn mí mo fi ojú ara mi rí wo àti tàbá ní Ìkèrèkú lánàá kò sì sí irọ́ tó lè pa fún mi ń parẹ̀ lápàdé ní Àódù Kàrímù má sì mí gbọ́ o n ò sọ pé n ò dé Ìkèrèkú rí o nítorí ìdéwájú dẹjọ́ ohun tí mo sọ ni pé ọjọ́ ti pẹ́ tí mo ti dé Ìkèrèkú mọ́ tàbá tó sì ń dárúkọ yìí kò tí ì délé ayé ní àkókò tí èmi wà ní Ìkèrèkú ọjọ́ wo ni wọ́n bí Tàfá ná bómi tí wọ́n tó ń gbà tí mò ń wí yìí ọjọ́ 3 la fi Àódù ni àní lánàá ọjà gbémọ̀ pàrà lápàdé ní lánàá èmi kọ́ ó yàjọ́ mi ni kí n ti Ìbàdàn lọ wòran ọlọ́pàá ní Ìkèrèkú wọ́n ń pe dán ni bí n ò bá rí sẹ́sẹ́ n kì í máa sùn nílé mi ọsọ mi dolóòrà yèpo Àódù ni mo ní kí n dúpẹ́ lọ́wọ́ rẹ báyìí ọ̀dà pọn tó èyí bẹ́ẹ̀ ni ọpẹ́ mọ̀ ń dá lọ́wọ́ ó kù ìbáwí díẹ̀ tí mo fẹ́ fún ọ ó wá fẹ́ fi ọ̀rọ̀ bó mọ́lẹ̀ ṣé nítorí ìyá arúgbó alárúgbó tí wà àti Tàfá solókùn mọ́lẹ̀ nínú abalẹ̀ lẹ̀rú fi ń bà ọ́ lápàdé ní àbó òsùn mọ́jú Àódù ta ní sọ fún ọ pé mo dèyà kankan mọ́lẹ̀ babaláwo ló pè mí ní àbó ṣègùn ó sì ní lábà kan ni kì í tún ṣèkèrèkú mọ́ èmi tí láìláàkú ègbé ti ń gbé láti jẹta tí ó jẹ́ kí n lè jáde bẹ́ẹ̀ ni kẹ̀kẹ́ tí mò ń gùn wálé látoko ní fà á ìwọ náà sábà mi lọ́nà oko níjẹrin orí pé kẹ̀kẹ́ ni mo gùn wálé ẹ̀yin onímọ́tò kúkú lè mọ bí kẹ̀kẹ́ ti ròyìn lẹ́sẹ̀ tó bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe àwa tí ò tí ì ní náà yóò ní ọlọ́run ó ṣe tiwa náà fún wa Àódù ni mọ́ ṣàròyé rẹ lọ ẹ̀sùn mélòó kan ni mo wá fi kàn ọ́ ọjà owó gbà lọ́wọ́ tí Àmíyù níjẹta owó náà jẹ́ 6 náírà ó tún jí owó kan gbé lábà kan lẹ́bàá Ìkèrèkú 6 náírà lòun ó jí owó olówó wú lọ́nà àkànrán níjẹrin oúnjẹ 1,000 náírà gbogbo rẹ̀ fẹ́rẹ̀ tó 40 àpò lápàdé ní àpò ẹ̀wù ló ń dárúkọ yìí àbí àpò ṣòkòtò nítorí Àódù ké pàrọ̀ ó ní owó ni rọ́ọ̀lọ́ fẹ́ pa ó gbé bó bá fẹ́ kí n gbèsè kí n pe ẹlẹ́rìí mọ́lé lápàdé rín ó ní ọlọ́pàá èwo ń tèpè abájọ ó bá wọn lọ sí Ìkèrèkú lóòótọ́ ẹ sì rí igbó kó lọ́n gan-an ó sì fi díẹ̀ pamọ́ nù rẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ni o kì í mu gbó tẹ́lẹ̀ ó wá yọ díẹ̀ sórí láàárọ̀ yìí ó wá ń dárúkọ owó bí omi bẹ́ẹ̀ lówó pọ̀ tó ń bàdàn ni n kò tí máa gun mọ́tò ṣé bọ́ ọba mi lọ́nà àkànrán ń jẹrin ọba gbowó tó bẹ́ẹ̀ lọ́wọ́ mi àbí àfẹ́rí mo lò ọjẹ́ sọ́ra orí ọkà ló fi hàn mú iyì o bí mo bá fẹjọ́ rẹ̀ sùn àwọn oníwèé ìròyìn ọ̀dàn tán nìyẹn o sí àwọn amúgbó tẹ kó ní Ìkèrèkú lọ́kà mi àbí àwọn tí wọ́n sọ pé àwọn rí mi lọ́hùn tí wọ́n ṣòro nìṣó ní kóòtù ká wo ẹni tí adájọ́ yọ gbàgbọ́ bẹ́ẹ̀mi tí mo ṣiṣẹ́ ọlọ́pàá fún 20 ọdún tí n ò ní àkọsílẹ̀ burúkú kankan ni o bí àwọn amúgbó ọ̀yá ní kóòtù obìnrin tí ó lọ dákà wá gbé wọlé dé ó gbé kalẹ̀ lórí tábìlì kan ó sì wọ́ tábìlì náà síwájú lápàdé ní Àódù ó dúró jẹ kà díẹ̀ kó tó máa lọ a máa mú ojú ẹni tó bá mú gbó wálẹ̀ díẹ̀ n ò dá tiẹ̀ mọ́ o ṣùgbọ́n kájọ bù ú lókèlè kọ̀ọ̀kan ohun tẹ́nìkan jẹ kì í dùn kájọ jẹ́ Tàfá o Tàfá dáhùn lọ́hùn ó dé lápàdé ní Tàfá ń mo la wà súlẹ̀ àná rí òótọ́ ni kò sọ o mọkànyìn sí ọ Tàfá ní lánàá wo ibi ẹsẹ̀ yín là ń fi nǹkan sí títí lánàá lápàdé ní máa lọ́n tiẹ̀ ọ̀rọ̀ kan ló fẹ́ dìyàn ń gbọ́ Angelina ọjọ́ wo lọ́kọ́ wá kí mi ń bí ń bolo sì gbé bá mi Angelina ní láàárọ̀ jẹta ni ibi tẹ́sí jókòó sí náà nìyẹn lápàdé ní dáadáa o
dàdá náà dáhùn lọ́hùn ńgbà tó dé Lápàdé ní kó lọ jí Sẹ́lí wá fún òun. Láìpẹ́ Sẹ́lí wọlé dé, àṣé ó tilẹ̀ ti jí sílẹ̀ tẹ́lẹ̀ nítorí ó ti múra bí ẹni tí ń lọ sóde. Lápàdé ń gbọ́ Sẹ́lí ń bolè mi rẹ̀ wà lánàá, kí la ṣe ń ṣe? Sẹ́lí ní èmi lẹ́ ń bí ni, ẹ̀yin náà ní kẹ́ ẹ sọ. Lápàdé ní dáadáa o, wá sílẹ̀ kún Fáúdù Kàrímù ọ̀rẹ́ mi, ó fẹ́ máa lọ sílé wọn, ó lóun ò lè dúró jẹ ká. Áúdù ọ̀dá lóhùn, ọkọ̀ ojú sí Angelina ó ní ṣẹ́wọ̀ yìí ní Angelina tó wá fẹjọ́ sùn pé ọmọ kan sọnù. Angelina ní èmi ni, ṣùgbọ́n ẹ wá bá mi wá bí o. Fúnra ọmọ lọmọ tó rìn padà wálé lánàá, ó lóun sì náà lé ni, àní àjà ló lẹ́rù, irọ́ lásán ni pẹpẹ ń pa. Kówé ọjẹ́ tó lówe, Áúdù ọ̀fọ̀ mọ́ ọ̀pẹ̀yìndà ó fẹ́ máa lọ. Lápàdé ní Áúdù ìwọ ló ní ká máa sọ̀rẹ́ báyìí o, ọjọ́ tó bá tún fẹ́ lọ sí Kèrèkú ò gbọ́dọ̀ má pè mí lọ́wọ́ o, n ò fi ṣeré o. Bóyá a ó lè rí bí Áúdù bá ìrù bí ajá ni, àárín itan rẹ̀ méjèèjì ni ìrù náà ìbá há sí bí ó ti ń jáde lọ kúrò nílé Lápàdé. Ó ní Lápàdé 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 ẹ̀mí ló ní mo pé ọ, ọjọ́ ò lè pẹ́ mọ́ tá ò rí ọ mú o. Ìbá wù mí kó yọwọ́ kúrò nínú àìda tó ń ṣe gbogbo yìí, jáwọ́ nínú àpọ̀ntí ọ̀yọ́. Ọjọ́ gbogbo ń tó le o, ṣùgbọ́n ọjọ́ kan máa jẹ́ tó lóhun o. Ó tún kọjú sí Angelina àti Sẹ́lí ó ní ẹ̀yin ọmọbìnrin wọ̀nyí ń tiyín, àánú òbí yín ń ṣe mí, ẹ fẹ́ ti kékeré darapọ̀ máwọn arúfin, ẹ jẹ́ lọ sọ́ra. Ẹgbẹ́ búburú a máa bà wà rere jẹ́. Angelina ní má wàásù mọ́ bàbá, àjàlú lẹ́rù, irọ́ ni pẹpẹ ń pa. Tàfáńsùfé ó sì yá Lápàdé lẹ́nu pé orin tó ń fi ìfẹ́ kọ ní orin àwòdì òkè tó ń fúnra òun fẹ́ràn jùlọ. Bí Tàfá ti ń súfé yìí lọ́wọ́, rédíò ní àwo tí ó tó kàn tá òjò láàárọ̀ yìí ni àwo Angelina. Ó sì bẹ̀rẹ̀ sí kọrin Angelina ó ti lọ wájú. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n mọ́ tábìlì àmàlà kórókó, wọ́n bẹ̀rẹ̀ sí jẹ̀ka, wọ́n sì fi gbẹ̀gìrì jẹ. Báyìí ńlá parí ìwé aládùn náà látọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà nínú nǹkan Ọládẹ̀jọ Òkédìjí. Kọ́lọ̀ ń wọ́dẹlẹ̀ fẹ́ẹ̀yàn rí.